ọmọ Yorùbá àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tí wọ́n ní ìyá ọmọ tí ọwọ́ ìyá ò dùn òun náà ní máa ń sọ pé kò sí ayé ẹni tó nà òun ò ní dáa bí ọwọ́ pàṣẹtẹ́rẹ́ bá tẹ ọmọ kékeré ẹ̀bẹ̀ ẹ dákun ẹ gbà mí ni wọ́n máa pariwo àṣé belenge mọ̀mọ̀ tún mọ̀mọ̀ sí mo lè sọgbá mo lè sàwó jihadi jihadi àṣé nígbà tẹ́ni ó jóni lò tí ì dé òun lẹ́nu wọn lé bebebe ẹ gbọ́ ẹ ti mọ àlèmúfítì tìlú Ìwó ó ti jẹ́wọ́ ó ti sọ̀rẹ́ńdà pátápátá àfìgbà tí bàbá yẹn padà wálé nígbà tí ọwọ́ àwọn DSS ohun tójú ẹ̀ rí ọ̀sọ́ ẹ farabalẹ̀ wá wo fídíò ó yànnàná ó tú kalẹ̀ nílẹ̀ Yorùbá ibi táwọn báńdíìtì wà àwọn mùsùlùmí tó a lè pè ní báńdíìtì ó ti sọ àwọn tí wọn yìí ṣe báńdíìtì ó ti yànnàná ó ti yọra ẹ̀ kí ló wá ní kíjọba ó ṣe pàápàá lórí ìgbésẹ̀ tí Donald Trump tó gbé láti máa ṣe kọlù sí àwọn agbésùmọ̀mí nílẹ̀ yìí Mufti Ìwó ọfọ kẹ̀kẹ́ ọ̀rọ̀ bí mo ṣe ń wò ó yóò fẹ́ ìjà fẹ́ wáyé láàrin òun àti kábíyèsí tó fi jọba tó fi jẹ Mufti ìyẹn Olúwo tìlú Ìwó torí láìpẹ́ yìí la gbọ́ pé Olúwo lọ ṣèpàdé pẹ̀lú àwọn Fúlàní tó kó wọn wá sí gbolo ẹ máa gbọ́ yẹn nínú channel wa kejì Mufti wá jáde tán pátápátá báyìí ó ṣàlàyé kódà ó tún fún ìjọba Trump ní ọ̀nà tí yóò gbà wọnú àwọn agbésùmọ̀mí ṣùgbọ́n láwọn ò mọ̀ ń pa ẹ gbọ́ mi ó sọ fún wọn pé tó báyìí ní kẹ́ ẹ gbà ọ̀nà yìí ní kẹ́ ẹ gbà tẹ́ fi mú wọn àtàwọn mùsùlùmí tó wà ń bẹ̀ bákan náà ló tún fà wọ́n létí ìjọba Nàìjíríà torí pé ẹ ti mọ ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìṣekú ìṣẹ̀yẹ ni àmọ́ nígbà tọ́wọ́ pálábá ẹ̀ ségi tọ́wọ́ àwọn DSS tẹ̀ láàrin ìṣẹ́jú bí ọjọ́ kan tó lò lọ́dọ̀ wọn ó gbà káfà ní jẹ́rájí bẹ́ẹ̀ ni ó gbà bẹ́ẹ̀ ó gbà pé lẹ́yìn ọlọ́run náà ni ó ti jẹ́wọ́ báyìí ó ti láwọn kanlẹ̀kanlẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ òun ìdọ̀bálẹ̀ níwájú ẹ̀yin ọmọ Yorùbá ló fi ń bẹ̀bẹ̀ ó bẹnu fídíò tẹ́ ẹ fẹ́ wòye bẹ́ẹ̀ ṣe ń wẹ̀ máa farabalẹ̀ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ má sùn síwájú farabalẹ̀ wò ó kọ́ gbọ́ nǹkan tó sọ ọ wàá mọ̀ wípé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn yìí àwọn gangan nìṣòro wa ńlẹ̀ yìí àwọn ní tí wọ́n ṣe bíi pé mo mọ̀ tún mo mọ̀ sí mo mọ̀ gbogbo ẹ̀ tán láì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí nǹkan kan lọ́pọlọ wọn lèmi fi ń sọ wípé a wà lórílẹ̀‐èdè tí ẹni tí ọlọ́pọlọ ti ń darí ọlọ́pọlọ ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ jẹ́ gbé yín lọ́dọ̀ Mufti tìlú Ìwó ẹ tá ti mọ̀ bí ṣe sọ ẹ gbọ́ nǹkan tó sọ pẹ̀lú ẹ̀bẹ̀ lórí ìdọ̀bálẹ̀ tó ń bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bóyá kẹ́ ẹ wá dáríjì abẹ́ ẹ̀ dáríjì ẹ máa kọ gbogbo ẹ̀ sí comment section ẹ má wàá gbàgbé orílẹ̀-èdè Yorùbá ni kẹ́ ẹ máa béèrè fún kò sọ́nà míì àrọ̀nì ọ̀wálé mi a máa sọ fún Oníkòyí ò ní sinmi ogun bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ kan ní ìṣẹ̀lẹ̀ gbẹ́gbẹ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì nígbà kan rí nìyẹn ó ti ń ṣẹlẹ̀ báyìí fún ìmìnira tiwa ni ẹ̀já tètè máa pè é ká máa kọ́ kí Donald Trump àtàwọn ìjọba yòókù máa gbọ́ pé àwa ọ̀fẹ́ nǹkan kan ojú pé ẹ̀já máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ó tó gẹ́ àlùbàtà ìdàrẹ́ òun rèé fídíò náà rèé ẹ bá fohùn sí nínú ilé fáwọn èèyàn wa tó bá jẹ́ gbà àkọ́kọ́ bá mi share ẹ̀ bá mi kọ́mẹ̀ntì ẹ subscribe sí channel wa òun rèé ẹ̀ ṣe níbẹ̀. wọ́n látọ̀dọ̀ wọn náà àwọn onísùnmọ̀mí ní Sókótó akẹ́rẹ́ àgbọ́ pé àdókò olóró tó wá rú lọ́fà ọ̀fà lẹ́lẹ́mẹ̀ àwọn ará ọ̀fà àtàǹgbóhun wọ́n ní òsì báńdíìtì kankan bẹ̀ títí di ìṣọ́mọ Nàìjíríà retí kí ló fa àdókò olóró lọ́fà a ṣe gbọ́
ibi àwọn bandit bá wà àwọn apààyàn bá wà nílọrin a ní problem kankan lórí pé ta ló pa Boko Haram, ta ló pa bandit, ta ló pa àwọn ikọ̀ agbébọn, ta ló pa àwọn sùmọ̀mí, pípa wọ́n máa jẹ́ ẹ̀sán wọn náà nìkan pa wọ́n náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò sí mùsùlùmí ẹ̀kan lẹ́ka àwọn òjì erékè wà lónìí tó máa àwọn jẹ́ ń pa ìrí ó lè ní. Ọmọ Nàìjíríà ọ̀dà kò sí rẹ́sì kankan láàrin ọmọ Nàìjíríà àtàwọn tí ń pààyàn. Wọ́n ò belong to mosque bẹ́ẹ̀ ni wọ́n ò belong to church. Wọ́n ò ṣe trace wa mọ́sálásí wa àmọ́ wọ́n tí ẹnìkan bá ń rònú ọpọlọ rẹ̀ nǹkan kan nípa àwọn ajínigbé àwọn alákatakí tí tẹ́sán pààyàn káàkiri nígbà àwọn òní pé ijó ìlọ́lọ́wọ́ ó mú wọn ijó ìlọ́lọ́wọ́ ó pa wọn. mo rò pé máa ń sọ pé ọmọ ìyá yín ni wọ́n tẹ́lẹ̀. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kẹ́nìkan kan kọ́lọ́wùlẹ̀ dára rẹ̀ láàmú tó bá ṣe yí pé àwọn tí ń pa àwọn èèyàn káàkiri tí ń jiyàn gbé yìí àtàtà ń fowó ẹ̀sìn dá wà láàlẹ̀ tí ń fi owó ẹ̀sìn ń parọ́ jihadi tí ò jẹ́ mọ́ tíá ń jẹ́ ń ṣe tí ò jẹ́ mọ́ Al-Qur'ani àti àdìsí ànábì ọ̀jẹ́ mọ́ tánàbí ṣe. ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ nìyẹn. wọn bá pa wọn rẹ pátápátá. ẹ̀kọ́ tá à ń ṣàlàyé fún iná. èyí ṣe ìbànújẹ́ tí a ìdúró wa ni irú kú tó bá yọ pa wọn kọ́tà kù ẹni bá rí múnú owó mú ẹ tó tẹ́ fún ẹni ó ju àwọn tọ́ra. nǹkan tá à ń sọ fún yín nìyẹn mọ́ tì wò nǹkan tá à ń sọ fún iná nìyẹn ẹ̀ṣẹ̀ ń kẹ̀tì ẹ̀ ni. gbogbo ẹni bá mú ẹni ó júwe ọgbọ́dọ̀ júwe ní Nàìjíríà. stand wa wọn ni pé àwọn support Nigeria government kò sí tọ́ka nípa ẹni tó yọnu sí Nigeria government sọ́jáde pé àwọn mọ̀ sí kíkọlù àwọn ọ̀daràn ọ̀dà ọmọ Nàìjíríà náà ti ń pariwo kí Nàìjíríà ó sì bẹ́ẹ̀ tipẹ́. wọ́n gbọ́dọ̀ sí mùsùlùmí kan lókè ọ̀yà àbí nísàlẹ̀ bí tí ó wù nǹkan mi ẹsìn mẹ́tò yìí pé ní Amẹ́ríkà dá sí lẹ́wà ní kí ní ẹgbẹ́ wo àmì ọjọ́ àbàkú ogun kọ́ láì pé àpàyàn ni ọ́ tí wọ́n lórí kúrẹ́ rẹ̀ ni kí ó kílẹ̀ dáadáa Ọlọ́run bá wa pa gbogbo ẹni tí ń pààyàn ó fọwọ́ ẹ̀sẹ̀ pààyàn o àbó fọwọ́ bísínẹ́sì pààyàn bá ní pa wọ́n rẹ́ ó mùsùlùmí ó pera rẹ̀ ní o àbẹ̀lẹ́sẹ̀ mi ní pera rẹ̀ Ọlọ́run bá ní pa gbogbo wọn rẹ́ pátá fún ìjọba Nàìjíríà ní agbára àti capture wọn àti pa wọn àti mú wọn láàyè tí Nàìjíríà bá mú wọn láàyè tán fún alágbára kẹ́ gẹ̀ẹ́tì àwọn tó bá sponsor wọn ó lé nígbà ìlọsí sọ èyí ò lé Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ àìsàn máa ń sọ yẹn ìṣìkejì ẹ má jàjọ ojú ní máa wá wọn ọ̀daràn káàkiri o ẹni tí ọ̀daràn bẹ́ẹ̀ tó gbé sí wáàsí ti ẹ̀jẹ̀ jẹ́ Ọlọ́run wá fàlùbáríkà sí wáàsí ẹ̀ á gbọ́dọ̀ gbọ́ ó lẹ́wà ẹjọ́ ògbé mọ ẹni tí ó pààyàn á gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ wà pé lóko tí èso kọ̀ tiẹ̀ o ìka tó bá ṣẹ̀ ló bá ṣe kíni ní gbé kẹ́yìn kan mọ́tò yìí wípé ẹni tó lóun okùn Nàìjíríà lọ́wọ́ ìṣe mùsùlùmí ẹ wá lẹ́ẹ̀mọ́ lo jáǹsì láti máa fún àwọn mùsùlùmí lọ́rùn bẹ́ẹ̀ bá rò bẹ́ẹ̀ lágbára ọba tí mùsùlùmí ń sìn ó lágbára ju alágbára tẹ́ fẹ́ gbẹ́kẹ̀lé lọ àtẹ̀yìn àtẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ àti gbogbo ayé yìí yóò dà sí ẹ̀sìn kábàámọ̀. àwọn afaramọ́ ká máa kọlu àwọn apààyàn àwọn gbogbo dẹ́gbẹ́ sí ní gbogbo afáàdé ọba wa tọ́kọ̀ bẹ̀rẹ̀ ọ̀gá pé ọlọ́jọ́ jẹ́ pé Nàìjíríà lè sábà fún ọlọ́jọ́ Nàìjíríà sọ́sì láti wí ní bandits láti wí ní apààyàn láti wí ní Boko Haram láti wí ní Islamic State tí ń pààyàn ní o ẹni bá ti ń pààyàn ẹni bá ti ń ba orílẹ̀-èdè wa jẹ́ ẹni bá ti jiyàn pé ẹni bá ti ń wà terrorism Ọlọ́run fàlẹ́ Nàìjíríà lọ. bàbá mọ́fítì ìlú mo kí yín o. èyí tó kàkàrí ni pé ìyẹn kápọ̀ ní ìfọpọlọ wa ṣeré lórí kan mẹ́ta tí mo fẹ́ sọ bí ọ̀daràn kan bá lákàtàkà lórí pé ẹnìkan wà gbé nǹkan ìjagun rẹ̀ wá láti ọ̀nà tọ̀nà tọ̀nà wọ́n wà kún alọ́ńbì ọ̀yà adó tọ̀ mọ́ àwọn tí ń jìyàn gbé lórí tọ́lá ọ̀daràn yóò sàn ní wọn ìtúpa rẹ̀ mùsùlùmí àbí òpin rẹ̀ ní kankan bẹ́ẹ̀ yọ ọba wádìí wọn aráàlú náà lọ yẹ kójú ìbí wa kì í ṣe pé wọ́n kàn dé lẹ́ẹ̀kan náà wọ́n ti wà láráàlú wọ́n wà yàwó aráàlú náà ni wọ́n wà júwe pé ibi ẹ̀ṣẹ̀ kẹ́ni tí wọ́n wà yìí tó ń bí àmọ́ kàyéfì ni pé àwọn tẹ́lẹ̀ ń pa yìí ẹ̀rẹ́ ẹ̀kọ́ sọ kúgbòrò ẹ̀rẹ́ ẹ̀kọ́ sọ kúrò dáàmà dáàmà ọmọ Nàìjíríà lónìí nílẹ̀ Haúsá àti ilẹ̀ káàró òjìrì àmà wọn ẹ̀yìn náà lè kàwà mọ̀ wọn wọ́n jọ ní gbogbo ní ayé àtàsí mọ́ táwà nù ilé òṣèké ni táàdàmọ́ ó dé ní. Number 2 nígbà tó wá kọlù wọn náà àtúnwá mọ̀ tó máa kọlù náà wọ́n nínú igbó lè ti lọ kọlù wọn ibi táwọn èèyàn dé èyí tí bọ̀m̀bù rẹ̀ bọ́ sí àárín ìlú lọ́fà àwọn èèyàn sì ń pẹ́sà mú sí ìrún ó sì ń dún lórí àwọn èèyàn pé èyí tó bọ́ọ̀lẹ̀ lọ́fà yìí ṣe àwọn bandit náà ló sì wà ní ọ̀fà wọ́n bẹ̀ ń kó ara ṣùgbọ́n lójú ibi tí ó wà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbòòrò ẹ lọ pa wọ́n lẹ́mẹ̀ àwọn ọ̀fà afẹ́ mọ kí ló dé tọ́gbọ́ sí bọ́ọ̀lẹ̀ ni níbi tí ṣe ń lọ àbáfà gàgà lọ́wọ́ máa ìlú àwọn mùsùlùmí ni bó sì tọ́ sí bọ́ọ̀lẹ̀ lọ́fà ó lè pa mùsùlùmí tí wọ́n pọ̀ ṣùgbọ́n àtúntò kíkẹ́ mílẹ̀ tó sì kiri tí wọ́n pa tààlẹ̀ wádọ́fà wọ́n ti pín gbòòrò ní bọ́ọ̀bù tí wọ́n ń dún ṣé mistake náà ti sọ àwọn àrò pé mistake lọ́gbọ́dọ̀ jẹ́ ìyẹn gbọ́mọ Nàìjíríà
tó bá ti jẹ́ pé wọn ò mọ ẹni tẹ́ ń kọlù kò lè yé wọn ò lè ní kọ́mẹ̀tì kàkà ju kọ́mẹ̀tì yìí náà lọ ibi ẹ bá rí ẹ bá ti kọlù wọn. Yes, àwọn apààyàn wà north ni tẹ́lá tó kọ́lá tó ní Kwara wọn àti mẹ́lẹ̀ Yorùbá tẹ́lẹ̀ north náà kò kí ṣe project tí wọ́n lẹ̀ káàrọ̀ òjìrì tí wọ́n bá wá wà lẹ̀ káàrọ̀ òjìrì tẹ́ ẹ bá ti mọ bí wọ́n wà ẹ pàrọ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ wò ẹ má jẹ́ wọ́n rí ibi wọn sà ṣùgbọ́n kọ́mọ̀jẹ̀ yìí pé níṣẹ́ tábẹ́kà dé láwọn àwọn gbúrò pé tí wọ́n débì náà ibi tí ó sì làwọn gbọ́gbọ́ wà bẹ́ẹ̀ àwọn àjọ àwọn olófin àbí àwọn agbófinró security wọ́n bá wa ṣiṣẹ́ tó ní agbára torí nature lẹ Yorùbá àwa ò ṣe ìjọba ń para ẹni mọ́ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí Christian wà bá wa ní mọ́ṣáláṣí Muslim náà sì lọ́wọ́ bá wọn ṣọ́ọ̀ṣì àwọn kéékèèké tá a lè máa rí tọ́tẹ́rìbù wọn náà làwọn tó ń ṣògùn owó àwọn ọ̀dẹ̀ ní ìdí kí wọ́n gbógun wọn láti ta àwọn ọlọ́pàá náà mú wọn SS mú wọn kódà àwọn civil defence wọn mú wọn kódà ordinary aráàlú náà ṣe kéde wọn rí wọn Ọlọ́run tún wọn láṣìírí àwọn tọ́tẹ́rìbù táwọn àmọ́ nù àwọn tẹ́rọ̀rìsì ọ̀dọ́ ti àánú ẹ̀dá kan náà ní yí sírù ti náà tí ó Nigeria security ní south west Yorùbá yìí ó ti tó ṣòro tàwa tó ti yé a ní ìdí foreigner ìgbà tí Nigeria government wá ní kí foreigner dá sí ní tẹ́tí dá sí àwa náà support Nigeria yẹn foreigner la support o a support Nigeria tó òun lọ́mọ tí ń ṣẹlẹ̀ ìjọba lọ́mọ tí ń ṣẹlẹ̀ ìgbà kan ní pé ibi tí fọkàn bá balẹ̀ ẹ má ba ní yí sí ààyè ìbẹ̀rù ẹja sí gbogbo ẹ̀ déédéé èyí tó tẹ̀lé ẹgbọ́n dáadáa ojúṣe mi àti ẹni káwà vigilant ó ń kálukú wa ibi tá a bá ti rí àwọn ọ̀daràn hòtẹ́ẹ̀lì lẹ ti fura sí pé wọ́n wọ̀ ilé kan lẹ́rí tí wọ́n ń lò nùgbó pàápàá ẹ̀ka aláàbò tó bá súnmọ́ ibẹ̀ ẹ ti fi rìpọ́ọ̀tù ẹ̀ torí àwọn tó pè lọ́daràn yìí ìrònú wọn kọjá báwa ará ìgboro bá ṣe rò ó ẹ máa wá dáhùn dáná ọtí nìkan ìfù gan níbí táwọn kan bá fẹ́ fi sùmàmí wọn fẹ́ lọ bí torí ìtọ́pọ̀ jù náà ti ń ṣe sùmàmí nínú ọ̀tí táwọn ìnáwó ṣe ọmọ Nàìjíríà o ìtọ́pọ̀ jù mo wí o tí wọ́n bá lu ọmọ Nàìjíríà wọ́n lù mọ́ra ní ọ̀pọ̀lọpọ̀ wọn kó wọn wọlé ni ibikíbi tí wọ́n bá ti ṣe alábàápàdé àwọn èèyàn tó ṣe é fura sí níjẹ̀ ní information ẹ̀sọ́ fọlọ́pàá ẹ̀sọ́ fún SS ẹ̀sọ́ fún ẹnikẹ́ni tó bá lè jẹ́ kí sẹ́yìn ọ̀yá kó tó di pé wọ́n dàgbà gbogbo nǹkan torí nígbà ní ẹlẹ́sẹ̀ a máa ń sá lọ lẹ́ni tí ọ̀sẹ̀ ó forí kó àdánwò rẹ̀ everybody wa gbọ́dọ̀ wà fún ìdílé kálẹ̀ corporate pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wa ìyẹn ò ní jẹ́ kálábòsí orí àbòsí ẹ̀ sí odò ọmọ tí mo ń sọ o ẹ gbọ́dọ̀ cooperate pẹ̀lú Nigeria security lórí abala yẹn èyí tó tẹ̀lé ọmọ ya àwa mùsùlùmí ẹ̀sìn wa ọkọ̀ yẹn jẹ́ ó lè mọ́ dìbẹ́ di ààrẹ níbi yẹn jẹ́ àbí ìmọ̀ gbógun tí yóò dìbẹ́ ààrẹ èyí lápò ní jihad kìí ṣe jihad ní ìtí àwọn òpónú fẹ́ lébẹ̀lẹ̀ ìwé kalẹ̀ máa kọlu aláìṣẹ̀ ẹni tí ò bá wájà kalẹ̀ máa bàjá ẹni tí ò sígun wá bá ká máa sígun lọ bá àwọn tí wọ́n wí bẹ̀ wọ́n ní nǹkan nú mi ní tí ó ní wọ́n ń sọ wọ́n lè pè ọjọ́ kan bẹ táwọn lè pa mùsùlùmí bẹ̀ẹ̀ tí wọ́n ń wò pé sáà mùsùlùmí yìí ṣe lè máa wòran ká pa àwọn wọ́n wà tètè lẹ̀ ọ́ ibi àwọn yìí fẹ́ gbọ́n terrorist náà gbogbo terrorist wọn tí wọ́n lè wí níbi abá ti jù wọn lọ tọ́lọ́ ń gbé alékè wọn ni wọ́n yà pọ̀ jù wọn lọ àbáwa náà ti ní tẹ́rù bá lè ṣe kéde a lè ní àwa náà ti dàgbàsókè inú wa ń bí wọn wọn mọ́ kọjá lè pèjú tó pè terrorism lọ lórí àwọn kan ní ti ń dùn wọn o ní muslim ticket àwọn kan ní ti ń dùn wọn o ní pé mùsùlùmí ọ dára rẹ̀ padà sí sẹ̀ríà Ọlọ́run sẹ̀ríà ò kì í ṣe terrorism ìgbésẹ̀ tó kọ̀ ọ́ òpònú àjọwà Nàìjíríà ní ṣé tiẹ̀ àmọ́ sẹ̀ríà tíá ni nínú òfin Nàìjíríà rẹ̀ ló ti wà yàkún nínú bọ́ọ̀lù ẹ̀bí ṣé tiẹ̀ láàrin oṣù tíá ó lè sọ pé ìta ọ̀fẹ́ ṣe lọ́dọ̀ wa ọkọ̀ ọwọ́ àmọ́ wa ṣe bá tí wá fún wa ọpọlọ owó gan ló dókòó lópọlọ rẹ kí ni bẹ́ẹ̀ ti bẹ lórí ẹ̀gẹ́ tó o nílò àkáyè débi kọ́ ọmọ ìtawà mọ́ ni tí ẹnì kọ́lọ́dọ̀ àmùsùn gan Ọlọ́run yọ̀ǹda Islam wa ọyọ̀ǹda ẹjọ́ rẹ̀ nílò àkáyè ibi ẹlẹ́bi ní èrè ní state tọ́básíkiri títí tí ó ti kiri o tí ó bí nílò àkáyè nínú mọ́jẹ̀mú ẹni tí Ọlọ́run ọgbà ẹ̀sìn ti ń sè nínú àdìkílà àkáyè rẹ̀ ó sì kiri kọ́lá láàfíà tí àkáyè rẹ̀ bá ti yẹ tọ́jọ́ ti àlàáfíà nítorí yọ máa ṣe Islam gan ti fi lẹ̀ tó ẹgbẹ́ làkàrí rẹ̀ pé wọ́n yẹ ọkọ̀ fọ́nú mi kò ní í gba ẹsẹ̀ níbi kan tí ó mọ̀ títí tí ó fi kéde o tí ó fi mọ̀ àyìnlá àkàrí ìmọ̀ ni tí ó fi mọ̀ ẹ gbọ́dọ̀ fi bí ní tí ọba mọ̀ ẹ wà kọ́ ní gbọ́dọ̀ wá tó mọ̀ tó wá takò lẹ́nu wa ní ayọ̀ ìṣèyẹ kiri bó alẹ́ tí ọmọ àkànpọ̀ ẹ̀sẹ̀ wa lọ́wọ́ bẹ́ẹ̀ máa parọ́ mọ̀
ó ti kún ayé lónìí wọ́n fẹ́ yí òótọ́ tọ́lọ́ ń gbé kalẹ̀ wọ́n fẹ́ yí àlùkò àmì tí òun yìí wọ́n nù pa pé yòrìdó náà yóò ti fi owó nùrọ̀ lọ́ ìdí àfọwáyé ọlọ́run wọ́n fẹ́ fi ẹnu fẹ́ ìmọ̀lẹ̀ ọlọ́pàá wọláhùn mo ti mọ̀ lọ́rẹ̀ kò sí dáìlì sí ọlọ́run mọ̀ lẹ́ẹ̀mí gbogbo ojú tí bá fẹ́ kó dé yóò dìpẹ́ kò sí ẹnì kankan tí ó dà lọ́nà ó sì ní eré pa bọ́ọ̀ rẹjú tọ́ fẹ́fẹ́fẹ́ yóò máa jù sí. ẹ̀yẹ wa àwọn àlàyé tá à ń ṣe bá a ṣe ní ìdí ẹ̀ làwọn àṣẹ ṣe bí gbòòrò wọn ṣe ní ìdí ẹ̀ lọ èyí tẹ́ bá wá gbọ́ ẹran ẹni tí wọ́n ti sọnù látara ọ̀rọ̀ tí wọ́n fọ́ káàkiri ẹran lọ́wọ́ ẹ̀yin náà ẹ má kúrú ibi bá ti parọ́ mẹ́sẹ̀ ẹnu tó bá mọ̀ ṣàlàyé ẹ̀ ẹ má dáálé wọ́n máa plan láti bà wá mùsùlùmí ló kọjẹ́ ni pẹ̀lú sí ẹ̀rẹ́sẹ̀ ń lè dúpẹ́ tó máa sọ̀rọ̀ ẹ̀rẹ́ sọ̀rọ̀ òpònú kan ó mọ̀ ẹ̀ láàfá ó wọ́n kọ́mẹ̀tì lórí jáwúlà tá a ṣe kíkì mọ́ tọ́kẹ̀ ìwọ́ tọ́pọ̀lọ́ rẹ tí ọjọ́ ọmọ ìyàtọ̀ láàrin ta ni mùsùlùmí akẹ́kẹ́ sí mùsùlùmí ṣé irú ẹ lọ́wọ́ àdáwà ń ṣe náà ọ wá ní ìdé èèyàn gbọ́dọ̀ dánwò Saudi Arabia èèyàn gbọ́dọ̀ dánwò Saudi Arabia ọlọ́run máa ń kẹ́ ẹrú ọlọ́run kan ó ní mélòó Saudi ọlá tí mẹ́rin Saudi ní kàábà ti bẹ́ẹ̀ àtẹ̀sẹ̀ ti bẹ́ẹ̀ kí lọ́kàn Saudi Arabia níbi wípé èèyàn gbọ́dọ̀ rèéṣì fúláàjì orílẹ̀-èdè ní Saudi kí lọ́kàn sẹ́másì bẹ́tẹ̀lẹ̀ ìlú ayé tí n ti ń lọ ìtọ́kọ́kọ́ kan number 1 ó ní Amẹ́ríkà tí wọ́n bá ti wọ́ọ̀ṣẹ̀ lórí CNN BBC Al Jazeera wọ́n rèéṣì fúláàjì Palestine bẹ́ẹ̀ òkùnrin aláìlera àtayọ̀ wa kọrí sí ìlú tó yẹ pé ọ̀kan tí àwọn ẹ̀sìpẹ́sì lọ́dọ̀ ìlú ìní wọ́n bá ní ìbìjọ ọmọ Palestine àṣà wọn ò sì jẹ́ mọ́wọ́de nílùú tiẹ̀ àmọ́ bí tí ìlú tiẹ̀ tí wọ́n ti rí kàkà tó burú bí wọ́n lè ipò kálukú fi ẹ̀hónú ẹ̀hàn ni ó sì lẹ́tọ̀ọ́ àti fi ẹ̀hónú ẹ̀hàn ìlú tí wọ́n ti máa gbà àgbàlú ọ̀gá àlù láyé wọ́n rèé sí flag ta wíìgbẹ́ àwọn níbo wọn ṣe lè máa rèé sí Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ náà lóko orúdó afaramọ́ kí èèyàn máa rèé sí ẹ̀ nítorí pé yóò mú tùmọ̀ míì wá gẹ́gẹ́ bí àjọ ilé ètò ààbò wá ṣe wúyì ó tọ́sí nàdẹ́kọ́ ẹ̀wọ̀n àti ń bínú nìsín tí Nàìjíríà sì ti wẹ́kọ̀ mọ̀ pé ẹ̀kọ́ lu ọ̀daràn ṣùgbọ́n ọ̀daràn tẹ́ bá fẹ́ kọlu ẹja mọ̀ Nàìjíríà gbọ́n wọ́n náà fẹ́ wá kọlu ọ̀daràn Nàìjíríà gbọ́n ọ̀daràn tẹ́ bá kọlu àwọn aláṣà nílùú ẹja àrọ̀ wà mẹ́ àwọn ìṣẹ́kọ́ lẹ́dà lọ́wọ́ ní ìṣẹ́ wọn jẹ́ kọlu ilé-ìṣẹ́ Nàìjíríà gbọ́n yóò tún jòkó tó bí a kọlu ilé-ìṣẹ́ ṣé ẹ ti kọlu àwọn táwọn ìbí orí táwọn ẹ̀ṣọ́ ti ní pé ẹ bá ti kọlu ọlọ́bọ́lá ọdún kan lẹ́lò ní oṣù lẹ́lò ní ọjọ́ kan ní abẹ́ẹ̀kẹ́ náà tọ́ra parí náà ní níta fẹ́ lẹ́yìn ni pé ẹ̀yin lẹ́lẹ́mọ̀ wọn àtúgbọ́dọ̀ gbọ́ pé wọ́n tó mọ̀ wọn torí bẹ́ẹ̀ sọ pé mass destruction weapon wọ́n wà ní Iraq nínú wọn ẹ bá sàdáàmù ẹ̀ tó kú bẹ́ẹ̀ àtìgbà táwọn máa lùlù sí ìwọ́de pé ṣé ẹ̀ wà ní máa lọ níbẹ̀ ní mẹ́lùú fún ayélujára tó kéde pé kò sí bẹ́ẹ̀ mọ̀ ní Afghanistan tó rèé nítorí Osama bin Laden ẹ̀ ti sọ gbogbo orílẹ̀-èdè lẹ́yìn ogún ọdún fún ayélujára tó ti sáré pé ẹ̀ ń lọ gbogbo gàgà ilẹ̀ kó lẹ̀ òsì ní tẹ́wọ̀ láti ṣe ọ̀wọ̀ ẹ̀ kàn sí ṣe káàkiri ni irú àṣìṣe tẹ́ẹ̀dẹ́wò tẹ́ẹ̀ sọ lù láti di òfò lẹ́yìn ìgbà tí kìí máa gbérí wọ́n ṣe lọ bá Libya jẹ́ wọ́n ṣe lọ bá Afghanistan ìjáwọ́ ọ̀fẹ́ rẹ̀ níbi bẹ́ẹ̀ náà bá bandit ẹ̀rọ ẹ̀ pa bandit ẹjọ́ lé wọn ná ẹ̀mẹ́jọ wọlé ìlú ọ̀ṣà wọ́n ṣàjẹ́ bandit. alábòyún kan wọ́n bù sí èsì bá àfáà kan wọ́n pa àwọn àtàwọn tẹ́lẹ̀ mọ́sálásí pásọ̀ wọ́n bá bu tẹ́ẹ̀tì wọn àfẹ́yẹ o ìyẹn ní ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a láàfẹ́ o ẹ má fẹ́ lójú sí o láti ṣe reality. mọ́dàmù tó bá ti jẹ́ pé àgbo okú olóró tá à ń gbọ́ ọ̀nà rẹ̀ bá àwọn apààyàn ajínigbé ẹ̀dàkùtà ní bẹ́ẹ̀ tí yà sọ́sọ́ pé lò ọ̀sẹ́lẹ̀ tí ẹgbẹ́ ìsìlẹ̀ bí ẹ̀ta ara máa lọ wọ́n bá gbúrò nílé rẹ̀ ẹgbẹ́jọ ọ̀nà alówó tọ́pọ̀ ọmọ ìbá àmà sanwó ìdílé ojúmọ́ tẹ́lágbọ̀n bí Nàìjíríà lò lọ́tẹ́lẹ̀ o ọmọ inú ìlú Nàìjíríà kankan kò against ìjọba rẹ̀ lórí wípé ó gbé gbèsè ìtọ̀ nọ́mà against apààyàn ẹ̀ lórí ọmọ Nàìjíríà kankan ó sún àwọn náà tá a bá dá wọn mọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì wọn slow àwọn ọmọ inú ìlú ìbò ti kó gbogbo bá wọn dẹ́gbẹ̀ dẹ́kọ̀ ẹ má lè gbẹ́yà ẹ̀rẹ̀kẹ́kẹ́ bẹ́tẹ̀ pé inú rẹ̀ wà ní ìlú pé wọ́n bá bu bandit kí ni tí a pẹ̀lú bandit kẹta ní sí bandit òjú pé olóògùn kó apààyàn jíyàn gbé jẹ́ gbogbo ẹgbẹ́ bá ti ń pààyàn kọ̀bá ní ògbà owó láàrin ọwọ́ pàgbó yẹn káàkiri oníṣẹ̀rí àwọn owó kẹlẹ́fẹ́ ìjọ ògbà ní sẹ̀rí àwọn ọbẹ̀rẹ̀ sẹ̀rí àtàrà nọ́ọ̀tì tó kéde ṣọ́pààyàn democracy ló fi gbé wọlé wọ́n dẹ̀ ń lò nílùú wọn ọ̀dẹ̀ pọ̀tẹ̀jọ́lẹ̀ dẹ́gẹ̀dẹ́kọ̀ bẹ̀tà wọn ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọ̀dẹ̀ ìṣẹ̀rí àyè tẹ́lẹ̀ ọ̀pààyàn ẹ̀dùn mọ́sálásí ni wọ́n fi di bọ́ọ̀bù ara wọ́n pààyàn márùn wọ́n rán 35 lọ sọ́sítò wọ́n lọ mọ́sálásí lásìkò rẹ̀ nígbà tẹ́yìn tó wá dé ní sẹ́tẹ́ kó bá ń pè fẹ́ mẹ́ta tàbí àkóhùn bá náà fa àwọn ká máa síkì káwọn àmà bàdùn àbí tàbí òsìkì Nàìjíríà tàbí òdìdí owó ebe owó orílẹ̀-èdè tàwa owó sẹ̀ríà owó Islamic country owó sùkúùkù tó fi ń da títì àti kírísítẹ̀nì àti Muslim ní tọ́jú ọ̀nà owó tẹ̀yìn náà bá fẹ́ kó lẹ̀ ẹjá jọ pé ni náírà ní sàbòsì United Nations ó ti kéde pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní mọ́sálásí Màdúgù yàwó èdè sẹ̀ that is normal ẹ̀yin náà kéde lọ́dọ̀ ẹgbẹ́ èdè sẹ̀ ṣé aláṣọ́ọ̀sì nìkan fẹ́ dúró sí lẹ́yìn ní àbáwá mùsùlùmí gẹ́gẹ́ fún àwọn gẹ́gẹ́ the nature and the most prominent victim of terrorism gbogbo tẹ́ ń wí nípa ti church kéré àwa náà fara mọ́
ṣùgbọ́n tí ẹ ti pọ̀ ju èèyàn ń kírun mọ́sálásí ẹ sì bọ̀ sáàrin wọn ẹ sì túbọ̀ bù bẹ́ẹ̀ ṣe òbí nù tí a ní odò ní ní máa pa gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀yin tẹ́ ẹ nílà àká ìdìmọ̀ bá sọ̀rọ̀ níbi tẹ́ bá jẹ́ wà mùsùlùmí ẹ fẹ́nu kò especially ilẹ̀ Yorùbá ní tẹ́ fi ìfẹ́nu kò tẹ́ fi ṣe ìpìlẹ̀ tẹ́nu yín bá ti pọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ kan àbẹ́ fi ọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu wọ́n ní mountain sọ̀rọ̀ níbi tá a sì wà lónìí ọ̀rọ̀ ni ó burú jù bẹ́ẹ̀ tẹ́ kò sí àkẹ́tọ́ kálukú ní bí ká máa sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ fi bàṣẹ ajẹ́ láàrín ọ̀rẹ́ sọ̀rọ̀ padà pé rárá bí ìjẹ́ mọ́mù lóòmù yóò gbọ́dọ̀ máa mú òdìdí bá wà òmùlọ́mù mú ẹlẹ́sùn bẹ́ẹ̀ nínú ẹni ìdílé sínú láì jẹ́ bẹ́ẹ̀ irú ẹ ti ń ṣe wá àṣìṣe ẹ̀jẹ̀ jẹ́jẹ́ nínú yípa ìfẹ́yẹ ẹtí ẹsẹ̀ mùsùlùmí ń gba Islam wọ́n dá lákẹ́ o kọ́lọ̀ mùsùlùmí tó ti sẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá padà mọ́ àwọn olùkọ́ṣe wọn àfi kẹ́mi yóò kò kẹ́ fẹ́ràn ara yín kẹ́ bá ara ṣe àwa ẹ̀rù gbọ́dọ̀ ọba àwa o ẹni bá ṣe nǹkan bí lẹ́rù máa ń bà ṣẹ́yìn bàtà ṣe nǹkan bí ẹni tó bá wò gbóòmù ni owó òkú wa bẹ́wò Nàìjíríà lájọ wà ọmọ pa lọ́dọ̀ sọmọ tinú ilé rẹ ipò tó bá yọ wa lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ inú ilé yóò gbóná mọ́ kí ló dé ọfẹ́ ṣàbùsí sáwọn tí ọ̀yẹ́ kéèyàn ṣàbùsí sí dáadáa làwọn bá káàkiri àlàáfíà aláṣẹṣẹ kẹ́nẹ̀ làǹtà àká ẹ̀sìn gbọ́ àlejò bẹ́ẹ̀ kan halẹ̀ ká má sọ òdodo tá a bá sọ ká bá sọ a máa sọ òdodo tíá ọba tó sì ní òdodo tá à ń sọ ọbẹ̀ pẹ̀lú wa ọlọ́wà pẹ̀lú wa.